ariwo ibo la fẹ́ bọ́rọ̀ ìjà, kí ló ṣeé ṣe kó padà ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé tó kéde wípé òun ti bá àwọn bàbá yìí sọ̀rọ̀ o, òun ti bá àwọn bàbá wa yìí sọ̀rọ̀, Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, Aláàfin Ọ̀yọ́ àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ pé gbogbo wọn sì ti gbà wípé kí wọ́n máa pín ipò alága ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣùgbọ́n èsì tó jáde lẹ́nu Aláàfin ni pé àwọn ò mọ̀ sí o. Yorùbá dẹ̀ sọ kinní kan, wọ́n ní ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eegun aláré. Kí ló ń ṣẹlẹ̀ láàrin àwọn ọba aládé wa? Ó ní ìbéèrè. Mo kí yín bí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé. Tóbi Fásùgbà lórúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ tún wò ó ló ní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Mo ní wòlíì Fẹ́mi Wahab láti Madrid ní Spain, ọmọ Yorùbá ni wọ́n jẹ́ o. Mo kí yín, ẹ kú dédé àsìkò yìí sà. Mo kí yín olótù àti gbogbo àwọn tó ń wò wá tó ń gbọ́ káàkiri àgbáláyé. Ọlọ́run ò ní fi wá sílẹ̀, ọ̀tá ò ní jọba lórí wa, gbogbo nǹkan tá à ń fẹ́ Ọlọ́run á ṣe fún wa. Mo wá gbàdúrà gbogbo èròkérò tí a ní sí ara wa ní rere ní ọdún yìí Ọlọ́run á jẹ́ kó wá sí ìmúṣẹ ní orúkọ Jésù, àmín. Orúkọ tèmi ò yí padà, òjíṣẹ́ Ọlọ́run Fẹ́mi Wahab lèmi jẹ́. Mo sọ wípé mi ò kì í ṣe owó nítorí mo tún mọ̀ ẹ́, nítorí mi bá mọ̀ tún mọ̀ mi kì í jẹ́. Ó dáa, ẹ ṣeun, ìránṣẹ́ Ọlọ́run. Ọlọ́run rán mi níṣẹ́ ni ìdánpè ní wòlíì Yorùbá yẹn ò yé mi dèní, mo dẹ̀ ti lọ wádìí ẹ̀ kò yé mi, nígbà tí gbórúkọ yẹn wá mi ò dẹ̀ fi ìfẹ́ kì í ṣe nǹkan tí màá ti mọ̀. Èjìnlẹ̀ ọ̀rọ̀. Ó dáa, ẹ ṣeun. Àwa náà túbọ̀ ń ṣe àwọn iṣẹ́ ìwádìí tiwa náà lásìkò tá a wà yìí láti mọ kí n túmọ̀ wòlíì. Ìgbà táyé àgbéjáde ẹ̀ bá dé, á gbéjáde fún yín lórí Bẹ́mbẹ́yẹ́kẹ́. Ok. Ẹ ṣeun, ẹ ṣeun. Tọ́ ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́, ọ̀rọ̀ àwọn ọba aládé ilẹ̀ Yorùbá lásìkò yìí ó gbẹ̀gẹ́ gan, torí bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ ọdún yìí la ti ń rí níbi tí ẹnu ti bẹ̀rẹ̀ sí tún kun àwọn ọba aládé wa. Lára ẹ̀ láti rí ibi tí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Ládọjà tí wọ́n ti wọlé síbi ètò kan tí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ dìde kí wọ́n jókòó. Aláàfin Ọ̀yọ́ wọ́n nawọ́ sí wọn láti bọ̀ wọ́n lọ́wọ́ kí wọn, ṣùgbọ́n ojú wọn sá bóyá gbé kúrò ní bóyá àwọn ò fẹ́ bọ Aláàfin lọ́wọ́ ni, gẹ́gẹ́ bí táwọn èèyàn ń sọ, kò sẹ́ni tó lè sọ délẹ̀délẹ̀ láàrin yẹn. Ṣùgbọ́n ní kúkúrú ẹ̀wẹ̀, ìgbésẹ̀ gómìnà Ṣèyí Mákindé nípínlẹ̀ Ọ̀yọ́ yìí, ṣé ó gbóúnjẹ fẹ́gbẹ́ ṣó gbàwó bọ̀? Ẹ ṣé olótù, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibi tí ẹ ti gbé nípa pé Olúbàdàn jókòó àbí àwọn bíṣọ̀n ló jókòó ni, Olúbàdàn ń bọ̀ ó dìde kí wọn, ṣùgbọ́n Aláàfin oríjókòó ló wà tó ti nawọ́ sí Olúbàdàn láti kí wọn. Ṣe rí Yorùbá mo ṣe fẹ́ràn ìyá yẹn tó, ìwà ẹ̀tanú, tẹ̀m̀bẹ̀lẹ̀kun, ọ̀tẹ̀ ní tó máa ń bà mí lẹ́rù pẹ̀lú Yorùbá nìyẹn. Ayé láti bá kọ́mọ ojú bàbá lọ nípò kó lójú bàbá ẹ̀ lọ, ṣùgbọ́n prestige yẹn ò yẹ kó kúrò ńbẹ̀. Lóòótọ́ Aláàfin ọba ni, Olúbàdàn ọba ni, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọba ni, ọba sì pọ̀ lọ́rẹ̀ ìpínlẹ̀ Yorùbá o nípínlẹ̀ Ọ̀yọ́. Sọ pé a ní Asẹ́yìn náà, ilẹ̀ Ọ̀yọ́ náà wà, wọ́n lọ bẹ́ẹ̀ lóríṣiríṣi. Ṣùgbọ́n àwọn tó ṣe gbòógì kátà pé Olúbàdàn àti Aláàfin, bí àwọn bá ń bá àṣì Ògbómọ̀ṣọ́ mọ́ torí pé Ògbómọ̀ṣọ́ náà súnmọ́ Ọ̀yọ́ náà tún tóbi díẹ̀ nínú àwọn ìlú ńláńlá ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tọ́ra tún ní àwọn ìlú míì náà bẹ́ẹ̀. Pé wọ́n fàyọ ń bẹ̀ ni pé. Ẹ má bínú, kí ló dé tẹ́ fi mú Olúbàdàn ṣáájú Ṣọ̀ún? No, mọ́kàn kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ bọ́n ṣe ń sọ ń sìn pé wọ́n máa rotate ẹ̀, mọ́kàn ní ìmú wọn ṣáájú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí gómìnà ń sọ ń pa ẹ̀ nìyẹn. Ṣé nígbà tí mi rí fọ́nrán yẹn tí mo wò,
inú kan ń bí mi ni pé kí ló dé. à ń jẹ òkúru kó tán, ṣé nǹkan tó kù wá kúnlẹ̀ Yorùbá rẹ̀? Torí mi bìlí pé gbogbo tá a bá ń ṣe fún ìgbádùn gbélé àmọ́ṣe pé ìgbádùn aráàlú ló gbọ́dọ̀ máa wà lọ́kàn wa. Wọn ò fi yàn jẹ gómìnà, wọn fi yàn jọba pé kọkọ ló máa ga apá pé mi lọ lórí. Ṣùgbọ́n ohun tí àwọn ọmọlẹ́yìn yẹn máa ṣègbádùn ẹ̀ tí security ní o, oúnjẹ pọ̀ ní o, àyàn máa gbádùn lú yẹn tèmi rò pé à ń joyè fún nìyẹn lójú ti tèmi o. Ṣùgbọ́n nígbà tó ń tí wọ́n máa padà gbọ́ pé gómìnà tó wá fẹ́ nìkan pé wọ́n máa rotate ẹ̀, wọ́n kàn á wò pé tèmi bá jẹ́ gọ́fúnà irú nǹkan tó kọ̀ọ̀kan nìyẹn. Now tẹ́ pé security challenge ló ń bá wa jà ní àdúgbò wa yẹn, òun ni pé mi tiẹ̀ fẹ́ gbọ́ nǹkan bẹ́ẹ̀ kẹ́nìbọ̀dì mójútó bí ló ṣe máa dà. Gbogbo ẹ̀ bá gò lè straight, I don't want to hear everybody I call before the law. Ṣùgbọ́n ìsìn à ń kẹ̀yìn ọmọ Ọ̀yọ́ sọmọ Ìbàdàn sọmọ ọmọ Ilé Ifẹ̀, and we are speaking the same language. Kí la fẹ́ gbà nínú nǹkan yẹn? Kí la fẹ́ gbà bẹ́ẹ̀? Èmi máa ń wo pé Yorùbá ni wá, ìtẹ̀síwájú Yorùbá ni a gbọ́dọ̀ máa rò. Sórí oyè tó ń sọ yìí, èmi lọ̀gá tó ń tẹ̀ ń jà fún yìí, fún ìyẹn fáǹfààní ara ẹni, kò ní ṣe pẹ̀lú àwọn ọmọ èèyàn náà. Wọn bá sọ pé Ọọ̀ni ló wà lókè, wọn bá sọ pé Àtàwọ̀já ló wà lókè, kí nìyẹn fi hẹ́ẹ̀pù àwọn aráàlú? Kò sí nǹkan kan. Ṣùgbọ́n nǹkan tó fi ń ṣe olórí, kí làwọn ọmọ tó ń lead yẹn kí ni ó ń jẹ lérè? Nítorí dẹ̀ ń dùn mí ni pé tí ṣe rí mo discover kìnní kan lábúrọ̀dù yìí, ó ti inú àwọn olùkẹ́ta tí mo gbèrè olùkẹ́ tí mo gbé tán lu ọba rè nínú àwọn òyìnbó ni o, nígbà tí wọ́n wà ní Holland, wọ́n lọ́ba ńbẹ̀, obìnrin tiẹ̀ nígbà yẹn ó lè kó wá fi pé ọmọ ẹ̀ ló wà ńbẹ̀ ń sìn tó jọkùnrin. The same thing náà bí tí wọ́n wá ń sìn ọba wà ń bì. Ṣe rí wọn allow kí politics kó influence culture, wọn gbà. Wọ́n separate kìíní méjèèjì papọ̀ ni o. Ṣùgbọ́n ọ̀dọ̀ àwọn kan náà wà tẹ́ pé àwọn pé nígbà tí wọ́n pé wọ́n Spanish àwọn ìyà kan wà láàrin wọn tẹ́ pé wọ́n Spanish ò tẹ́ pé wọ́n join papọ̀ tọ́jọ́ ṣe ni o. Bẹ̀rù Catalan, bẹ̀rù Basco àwọn Basco City náà, but Spanish ni official language gbogbo wọn, pẹ̀lú gbogbo ẹ̀ náà rè ipò ọba yẹn tradition yẹn wọn ò jẹ́ kó lọ, wọn dẹ̀ kí ń rọba wọn fín ní tó bá ti sọ tí ẹ wà lọ́tọ̀, wọn á dàbí ceremonial president. Ṣẹ́gẹ́tẹ̀ bó ṣe tó tí wọ́n nìyẹn. Ṣùgbọ́n ohun tó máa ń yà mí lẹ́nu ni pé ẹ wo orú nǹkan tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí sìn, ohun tó ń bá ilẹ̀ Yorùbá fínra bá security challenges tẹ́ pé òun ló jẹ́ kó jẹ́ wọ́n, àwọn bàbá wọn lè dáko, wọ́n rí àwọn ìyá wa tí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn, ó yẹ nígbà yẹn ló yẹ káwọn ọba yẹn unite. How can a governor now want to separate them? Gbogbo nǹkan ló lásìkò tó máa ń ṣe kò ń ṣe irú àsìkò yìí tí ẹ kàn jọ pawọ́pọ̀. Mo ń gbọ́ yín. Iṣẹ́ tẹ́ ń sọ báyìí ni wípé gómìnà Mákindé ó separate àwọn ọba yìí. In tó túmọ̀ sí nìyẹn. Torí ẹni tó sọ pé sọ ń ṣe pé gómìnà kan sọ pé ọba kan sọ pé òun ò gbọ́ sí, ọba kan sọ pé òun gbọ́ sí. Torí pé kí ni èmi ò jù ọ́ ó ti ń lọ láàrin wọn nìyẹn. Nítorí gọ́fìnà ṣe ni pé in that moment ẹ yẹ kó balance ẹ ní everybody are equal before the law, tradition are equal before the law. Let's fight the security for peace to reign in our environment. Tẹ́fì bá ti wá sẹ́tù tọ́lọ́jọ́ iwájú kò ń ṣe é sìn. Torí pé nǹkan ń ṣe yìí sìn kò ní kankan ṣe pàlọ́ aráàlú. Ṣé ẹ get me? Bí ẹ ti ń sìn ẹ rí i pé àwọn olóyè wọnú ara wọn. Ẹ má bínú o, àwọn kan ní ó ti ní nǹkan ṣe pẹ̀lú aráàlú o, pé torí bóyá kí ló ní í ṣe pẹ̀lú aráàlú, ẹ jẹ́ kí n gbọ́. ó ti fẹ́ máa di ìjàlú kan sí ìjàlú kan látòrí òpó ayélujára fún àpẹẹrẹ. mi tí mò ń lọ kọ́ nìyẹn o. Mi tí mò ń lọ ni pé tẹ́ bá sọ pé Olúbàdàn ló lórí sí ẹ̀ ló fẹ́ san asrent àwọn ọmọ ìlú ẹ̀ àwọn ló fẹ́ fún jẹ́ sórí tébù wọn. wọ́n rẹ̀ lẹ́nìkan ní ọmọ ẹjọ́ lórí lọ sí èmi ń pa lówe bẹ́ẹ̀ ni mò ń pa lówe bẹ́ẹ̀ ni pé ẹni kí ló ń ṣe pàlọ́ aráàlú mi tí mò ń bọ̀rọ̀ lọ nìyẹn. ṣe rí ìsìn tọ́nà máa rotate ẹ̀ yẹn ṣọ́ọ̀mù yẹn ìsìn kò yẹ kó jẹ́ ìsìn ẹ yẹ kọ́kọ́ fi òpin sí pé èyí tí mo fẹ́ sìn ni pé kí ló ní peace, everybody are equal for now. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ papọ̀ ká sì kí ọdún wa kó ń jẹ́ wà káwọn yẹn lè lọ bí tó wọ́n lẹ́gbàá tó wù wọ́n. Ó wá lè jẹ́ pé in 2 years time tó bá ṣe kinní yẹn ẹ rí i pé gbogbo ọkọ̀ yẹn ti dáadáa. Torí
ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ Ṣèyí Mákindé ó nǹkan ti tó kú ń sọ bẹ́ẹ̀ nínú comment section in 2 years time Ṣèyí Mákindé ó ti gbégbá kágbọ̀n ẹ̀ kó kú tó bẹ́ẹ̀. tó gbà yẹn á ti ṣe bẹ́ẹ̀ kó yẹn á ti die down torí ní comment section táwọn èèyàn sọ ni pé torí pé kì í ṣọmọ Ọ̀yọ́ débi kì í ṣọmọ Ògbómọ̀ṣọ́ ṣe kébẹ̀ lẹ́yìn kọ́kọ́ gbé ẹni tó ju èyí tó ti pọ̀dún ẹ mọ̀ pé ó ṣiṣẹ́ àì kálukú máa mórí ṣiṣẹ́ torí kálukú máa mórí ṣiṣẹ́ ọ̀rọ̀ wá ṣùgbọ́n tí ẹ bá ti bọ̀ ṣe ń rí kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ní domain mi lọ́wọ́ ìta lè ṣe security àtọ̀pọ̀ ọ̀pọ̀ oúnjẹ rántúrú òun ló lè touch gbogbo life ṣe ń get me because ọmọ Ọ̀yọ́ fọmọ Ìbàdàn ọmọ Ògbómọ̀ṣọ́ fọmọ Abẹ́òkúta á ti di nǹkan kan náà sọmi yẹn sìn ṣùgbọ́n tó wá fẹ́ rí báyìí mi ìtọ́ pé bó ṣe ṣe yẹn ò dáa o ṣùgbọ́n mo máa ń sọ kankan everything have time kò ní ṣàsìkò yìí tá a gbọ́dọ̀ jọ pawọ́ pọ̀ kájọ jẹ́ kí ìlú yẹn secure kó ń jẹ́ pọ̀ lẹ́ẹ̀ka ṣẹ̀ máa sọ pé ẹnìkan ló máa wà ń bẹ̀ fúngbà kan ẹnìkan ló máa wà ń bẹ̀ fúngbà kan tẹ́lẹ̀ bọ̀ pé gbọ́n mi sí omi ò tó wọ́n yẹ kó fi òfin lé because ìwọ̀n ló gbọ́ pàṣẹ fún tọ̀tún ọgbọ́n pàṣẹ fún tòsì ọgbọ́n tó yẹ kó dá nìyẹn kó jẹ́ pé for now nobody should talk about this everybody are equal tí n bá pè é fún nǹkan jẹ́wọ́dọ̀ go at the same time ni bóun ò kí eléyìí bóun tèmi kan ni pé ẹ jẹ́ kí ló peace wà láàrin ìlú ẹ sọ̀rọ̀ kan sí ẹ nígbà tí ẹ fẹ́ máa sọ̀rọ̀ ẹ ní àwọn ọmọ Ọ̀yọ́ tí fẹ́ máa sọ wá tó bí ṣe máa padà rí nìyẹn because bá ṣe máa ń translate ọ̀rọ̀ wọn yàtọ̀ síra wọn o tòótọ́ ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ṣe máa rò kọ́ lè máa ṣe rò bẹ́ẹ̀ ni ṣe máa rí kọ́ lè máa ṣe rí bẹ́ẹ̀ kó má bàa rí bẹ́ẹ̀ we need to balance things ní tèmi kan rí sí ìbéèrè tẹ béèrè nìyẹn olótù. ẹ jẹ́ kí n mú wa lọ sínú ìrántí láti rántí wípé ní 1980 irú tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìṣẹ̀lẹ̀ ní 1980 olóyè lábẹ́ ìṣèjọba olóyè Bọ́lá Ìgè wọ́n fi Ọọ̀ni Ilé-Ifẹ̀ wọ́n fi wọ́n jẹ alága títí ayé àti olórí àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọgbà náà ìgbà yẹn wọ́n tí ìpín ìpínlẹ̀ Ọ̀ṣun kúrò nínú ìpínlẹ̀ Ọ̀yọ́. nígbà ní Ọ̀yọ́ àpapọ̀. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nígbà tí kinní yẹn ṣẹlẹ̀ ọba Aláàfin tó wà níbẹ̀ nígbà náà Aláàfin tó wàjà yìí ọba Adéyẹmí Alówólódù wọ́n bá wọn mú nǹkan lẹ̀ wọ́n ní ń tà wọ́n o àwọn ò faramọ́ wọ́n fà orí ẹ̀ ni wọ́n wà tí wọ́n ti pín ìpínlẹ̀ Ọ̀ṣun kúrò nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n rí ilé ẹjọ́ dánwò ìgbà tí wọ́n sì wá ṣèyẹn tán àwọn ọba tí wọ́n kọ́wọ́ ti Aláàfin Adéyẹmí ìgbà náà lẹ́yìn wípé ó yá ẹ jẹ́ ká bá wọn fà á kí wọ́n lè di pé wọ́n máa pín ipò alága yẹn káàkiri àwọn ọba àgbà náà lára wọn láti rí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn o lára wọn láti rí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọgbà náà ṣùgbọ́n nígbà tó yá tèmi tí tòótọ́ wọ́n fà títí ìkọ̀ọ̀kan wọn náà wàjà láàyè ara wọn lọ́hùn-ún ìyẹn Olúbàdàn ìgbà náà Aláàfin ìgbà náà wọ́n wá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ìgbà náà wọ́n wàjà títí ilé ẹjọ́ lọ̀rọ̀ yẹn wà títí àwọn olóṣèlú tó tún wọlé ńgbà náà wọ́n tọwọ́ bọ ọ̀rọ̀ yẹn wọn ò ráyè lè pín ṣùgbọ́n nígbà tó wá yá ìgbésẹ̀ yẹn náà ṣẹ̀wọ̀n kó sì wà nílẹ̀ kó mọ̀ á jẹ́ pé irú ìtàn yẹn náà wà rò pé òkè ṣéèṣì tó ti jẹ́ pé ní tí Aláàfin kúkú fẹ́ náà ni ẹ̀já kúkú ṣe Aláàfin tó wàjà ti ń gbégbèsè lórí ẹ̀ kó lè rọrùn bóyá òun ló jẹ́ kí gómìnà Ṣèyí Mákindé ó ṣe bẹ́ẹ̀ kí lẹ rò sí. olótù èmi ò sọ pé ní tí gómìnà ṣe kò dáa o táàmù tó ṣe é sí lèmi sọ ń pa ẹ má ṣe mí gbọ́ o time tó yẹ ká unite against enemy that invading us tó ń pa àwọn èèyàn wa ní oko tó ń bá àwọn èèyàn àwọn aláṣepọ̀ tó ń jẹ́ wọ́n nílùú time yẹn ni lèmi ṣe ń sọ bẹ́ẹ̀ time tó yẹ kí àwọn ọba because awọnú ara wa ni tó yẹ kán jọ wà united lélẹ̀ tèmi ń tà ti sọ nìyẹn o mo ń sọ fún yín pé gbogbo nǹkan ló máa ń ní time kò ń ṣe ìsìnlẹ̀ ká tún máa ní ìkùnsínú ara wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá nǹkan tí mo sọ tí yẹ yín sí otherwise ọ̀tá á take advantage because àmọ́ tó ń fi ìyàjẹ́ wá ń sìn tán lọ sóko wa káàkiri adẹ̀ wọnú ara ní Ọ̀yọ́ wọnú Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ wọnú Ìbàdàn Ìbàdàn wọnú Ọ̀yọ́ ṣẹ́ni pé báyọ̀ ti pé àti bẹ̀ sí bára wa jà gómìnà fẹ́ràn ọmọ ìlú ẹ̀jọ́ ọmọ kíní lọ ògiri ti lanu nìyẹn aláǹgbá wọbẹ̀ mí ní kò dáa ṣẹ́ni gbà tẹ́ ń sọ̀rọ̀ Bọ́lá Ìgè ńgbà yẹn ìlú ò rí báyìí o anybody ló lọ bí tóun láago mẹ́ta òru o anybody ló lọ pátí nígbà tó ṣùgbọ́n kíní yìí kò dá táàmì yìí
ntẹ́mi ń sọ nìyẹn. A gbọ́dọ̀ mọ̀ pàtó yẹ ká máa ṣe nǹkan. Inú Bible wọ́n ní children of Issachar, they are the people that know things of time. Wọ́n máa ń ṣe nǹkan lásìkò tó yẹ kán ṣe, wọ́n dẹ̀ máa ń jẹ́ kí nǹkan lọ bó ṣe yẹ kó lọ. Wọ́n ní wọn kì í bú Ṣàngó nígbà ẹ̀rùn, automatically o lè bú Ṣàngó nígbà tó yẹ kó bú ni, kó má bú Ṣàngó kọ́ o. Mi ì ní kí gómìnà má ṣe nǹkan tó òun ní gómìnà lù, ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ wo pé ìgbésẹ̀ tí mo fẹ́ gbé sásìkò ilé kí n gbé, because we need to unite to fight our common enemy. Not now we fight about somebody be 2 years, somebody kí nìyẹn ní í ṣe pẹ̀lú security ní ìlú yẹn, kí ló ń ṣe pẹ̀lú oúnjẹ nínú ìlú yẹn, kò ní kàn ṣe pẹ̀lú yẹn náà. Ní tèmi ń sọ nìyẹn o, mi ì ní pé kò dáa, ṣùgbọ́n àsìkò tó ń ṣe sí yẹn kò ń jẹ́ orúkọ yàtì kò yìí. Ó dáa, ẹ má bínú, àwọn kan wá sọ pé irú ọ̀rọ̀ tẹ́ sọ yìí òdodo ọ̀rọ̀ gan ni torí ètò ààbò. Wọ́n nígbà tí ọ̀rọ̀ sì ti wá rí bẹ́ẹ̀, wọ́n ní Aláàfin ìbámọ̀wulẹ̀ sọ nǹkan kan lórí ẹ̀ pé àwọn ò fara mọ́, wípé àwọn àti gómìnà ò jọ sọ ìpàdé pọ̀ kankan pẹ̀lẹ́ nìkankan, pé ṣe ló yẹ kán sàmọ́ fèsì kí Aláàfin máa kọjú mọ́ bó ni ààbò ṣe wà nílùú Ọ̀yọ́ àti ìsọfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọba yòókù. Kí lẹ rí sàárín ẹ̀? Olóòtú, Ọlọ́run sí ọ̀gá iléeṣẹ́ nílẹ̀ náà jẹ́ bí òun ò bá sọ̀rọ̀ àwọn sọ̀ǹgbé àwa bá ẹ sì ń wo eléré kábíyèsí, ẹ sì ń wo ṣáyé ṣé ẹ̀ǹtẹ̀ kọ́ bó ṣe bàjẹ́ lórí ẹ̀rí, ẹ sì ń wo ẹ mọ̀ pé olórí ṣòro ṣe ni ohun tó ń fọ sí fèrè ló ń fọ jáde yẹn, àwọn sọ̀mọ́ gbé ẹ̀ wọ́n máa sọ̀rọ̀ jáde. Àdé láàárọ̀ yìí ṣé mọ̀ pé olórí kìí pé bóyá ó lọ sí kóòtù ńsìn, ṣùgbọ́n òun náà gbọ́dọ̀ sọ nǹkan jáde pé wọ́n fún un ní pressure. Kèmí kò ní mójútó, ṣùgbọ́n ṣe rí ilẹ̀ Yorùbá náà invade kò ń ṣe ilẹ̀ Ọ̀yọ́. Ilẹ̀ Ọ̀yọ́ kò sí lára ilẹ̀ Yorùbá ni. Ilẹ̀ Yorùbá ni. So wọ́n gbọ́dọ̀ unite papọ̀ ní ẹnìkan ò lè dá ṣe. Ẹ get mi ni, ẹnìkan ò lè dá ṣe. So ìwọ́n sọ pé kò yẹ kó jẹ́ this time tí ìlú ní ìpèníjà ààbò. Ará Ọ̀yọ́ gbọ́dọ̀ wo ẹ̀yìn fara Òṣogbo wo ẹ̀yìn fara Ẹdẹ gbọ́dọ̀ ẹ̀yìn fara Ògbómọ̀ṣọ́, bá ti gbọ́dọ̀ já ogun ààbò nìyẹn o. Tá a bá ṣe bẹ́ẹ̀ tẹ́gbẹ́ kan bá ti ń dá lóbi ká máa jò ní o. Tí ó ti yẹn sìn ọlọ́múdọ́mú ìyá ẹ̀gbẹ́ tí Barrister kọ lórí nìyẹn, kí n gbà tó ọlọ́múdọ́mú ìyá ẹ̀gbẹ́ tẹ́nu wa ọ̀kára mọ́. Barrister fi kọ nígbà kan nígbà tá a fi wà ní kékeré. Tí mo fẹ́ sọ ọ́nbẹ̀ ni pé ṣé rí ilé ayé yìí, mo kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ pẹ̀lú àwọn òyìnbó yìí. Ṣé tí nǹkan bá ṣẹlẹ̀ nínú òyìnbó, wọ́n á wo rúùtù kínní yẹn, wọ́n á wò ìgbà tó yẹ kán gbé òfin jáde fún. Kódà kẹ́yìn kan ṣe kí lẹ́tà yẹn ní ṣe, wọ́n á wo nǹkan tí nǹkan tó fẹ́ ṣe ẹ̀ ohun tó máa padà tẹ̀yìn ẹ̀ jáde, wọ́n á kọ́kọ́ rò ó. Ó ní sùkùn kan tí mo lọ tẹ́ pé àwọn ọlọ́pàá ló ń kọ́ wa ń bẹ̀, mo sọ fún yín rí. Kò wọ́n ti àwọn ọlọ́pàá nìkan o, international police ló ń kọ́ wa ní skul yẹn. Nítorí wọ́n fọ́ ní kígbà tí mo lọ sí skul yẹn mi níwèé. Kẹ́ bá mọ̀ pé mo ṣe burú tó mi níwèé mo dẹ̀ lọ sí skul yẹn, àwọn ọmọ máa kọ́ wa, àwọn máa jọ jẹun, tàbá ṣe tán wá ní break. Gbogbo nǹkan iná máa ń kọ́ wa. Gbogbo nǹkan tí ẹ gbọ́dọ̀ máa ṣe nǹkan lásìkò, tó bá rí kírímìnà bì kan má ṣàlẹ́ǹjì ẹ o, bá fẹ́ pọ̀ ọlọ́pàá má jẹ́ kó rí ẹ. To pause, o lè pé fẹ́ tún nǹkan ṣe, o lè forí ẹgbẹ́ wàhálà. Gbogbo nǹkan ẹ̀ náà kọ́ wa ń gbà yẹn, kí ni ẹ máa ń speak ní brain bákan wọn ti gba àwọn kan báyìí. Gómìnà fẹ́ tún ṣe ni, ṣùgbọ́n tí kò bá ṣọ́ra ó máa bàjẹ́ sí níbi kan. Nǹkan tá a nílùú nílẹ̀ Yorùbá lè ní ààbò number 1, ààbò ẹ̀mí àti dúkìá ní number 1. Àfẹ́tọ́ bá ń tan rẹ̀ jẹ lókù. Ẹ ṣeun. Tó a bá dẹ̀ sọ́wọ́pọ̀ a ò lè rí ṣe, tàbá kan tan ara jẹ lókù. Ṣùgbọ́n tó bá di pé àwọn kan ń múlùkù sínú ara wọn, wọn ò ní fẹ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tó kù. Torí Yorùbá burú gan, a ní ọ̀ràn nú ẹ̀dẹ̀ ẹ̀gbọ́n tí mò ń sọ. Yorùbá ní ọ̀ràn nú o. Ètò 20 ọdún wa máa pa á ní fún yàn. Nígbà báyìí bẹ́ẹ̀ kó má bàa rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí olórí, èèyàn á fi ọgbọ́n tó tí mo kàn lè há àdìmọ́ nǹkan tẹ́ ń béèrè nìyẹn. Nípa ọ̀rọ̀ ètò ààbò tí ẹ̀ ń sọ̀rọ̀ nípa èyí, kódà àwọn èèyàn sọ pé ń táwọn fi fẹ́ràn Aláàfin òun ni wípé Aláàfin jẹ́ni tí yàtọ̀ sí àwọn ọba ilẹ̀ wa ń bí, wọ́n máa ń fẹ́ láti lọ sí ọ̀dọ̀ àwọn ọba nílẹ̀ Òkè Ọya lọ́hùn-ún, tó sì jẹ́ pé wọ́n jọ máa ń jókòó pọ̀. Kódà ẹnìkan ti sọ rí lórí ètò wa ń bí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan wípé ṣùgbọ́n àwọn ò tí ì rí níbi tí wọ́n ti dọ̀hún tí wọ́n tiẹ̀ wá ń sọ̀rọ̀ nípa ètò ààbò pé ẹjọ́ lára àwọn ọmọ yín tí wọ́n ń kẹ́ran jẹko lágbègbè ọ̀dọ̀ wa tí igbá kan ń ṣẹlẹ̀ wípé àwọn ò rí ibi tí wọ́n ti sọ ọ̀rọ̀ nípa ẹ̀ rí fún nínú ìròyìn, bóyá nígbà tí wọ́n lọ sí ọ̀dọ̀ bóyá Sultan Sokoto bóyá kinní kan lọ́hùn-ún
wọ́n ní kàkà bẹ́ẹ̀ ń ṣe ni wọ́n nàró kí àwọn tí wọ́n wà lọ́hùn tí wọ́n sì wà nílé ń bí, àwọn ọba tí wọ́n jọ wà nílé ń bí, pé oníjókòó Yorùbá làwọn ti dé, Yorùbá jókòó kí wọn. So wọ́n sì lọ sọ Yorùbá pé Aláàfin yìí dìde fẹ́ nìkan, ṣùgbọ́n wọ́n ń dìde lókè ọ̀yà, wọ́n ní ṣùgbọ́n wọn dìde ní ibi, pé àwọn nǹkan yẹn náà ti lè mọ kó nǹkan míì wá sí àwọn èèyàn lọ́kàn. Kò sì pẹ́ láìpẹ́ yìí ni mo tún rí fídíò kan níbi tí gómìnà ìpínlẹ̀ Ondo tí ó kọjá lára Aláàfin, ó ń kí àwọn èèyàn bọ̀, ó kọjá lára Aláàfin, kò kí Aláàfin, ó tún wá bẹ̀rẹ̀ sí kí bàbá Ọbásanjọ́ tó jókòó sẹ́gbẹ̀ẹ́ àtàwọn èèyàn míì bẹ́ẹ̀ lọ. A dẹ̀ tún ti rí níbòmíì náà táwọn irú nǹkan bẹ́ẹ̀ tún ṣẹlẹ̀. Àwọn èèyàn wá ní òun nìyí báyìí, pé àwọn èèyàn ti ń ní nǹkan míì sí Aláàfin, ṣùgbọ́n èmi ní mi ò gbà. Ṣùgbọ́n sà, gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ jẹ́ àgbàlagbà tẹ́ tún lóye jùlọ àwa ìlọ, kí lẹ rò pé ń ṣẹlẹ̀? Yorùbá 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 Ọlọ́run bá wa ṣe. Àbí? Ẹ sáà ṣọ́ra yín, ẹ ṣọ́ra, ẹ má jẹ́ a máa ba nǹkan jẹ́ sí bá a ṣe báyé kọ́ là ń ba lọ yìí o, a ò báyé báyìí, a bá oyé báyìí ìgbà táyé wọ́n ní olórin kan sọ pé ìrọ̀rùn la gbà nígbà tá a gbáyé, ẹ má jẹ́ ká ṣayé bá àti fáyé nígbà tí báyé. Ṣé Aláàfin tẹ́ ń sọ pé ó ń lọ ilẹ̀ Haúsá ṣe tó ṣe ẹ̀jẹ̀ yìí ni àbí tó kù? Aláàfin tó ṣe ẹ̀jẹ̀ ni, Aláàfin tó ṣe ẹ̀jẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni. Yorùbá máa burú o. Okay, how many months ni máa ń joyè? How many months? Gbogbo ẹ̀ ló ti pẹ́, kò ì pọ́dún kan. Wọ́n dẹ̀ ti yá ń ka ẹ̀sùn bá ṣe rí àwọn èèyàn wa ṣá. Ọlọ́run ọba o, Ọlọ́run ọba ṣe tèmi kan ni pé. Ohun tẹ́ ń sọ ni pé àwọn èèyàn ń parọ́ mọ́ wọn ni àbí? Ọ̀dà ṣe bẹ́ẹ̀ ni journalist ní ẹ̀mí ló ti lọ ilẹ̀ Haúsá gbòde ẹ̀mí lò. Àwọn èèyàn ń gbọ́ yín, èmi ni mò ń béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yín sà. Èmi ò mọ̀ ní torí kò yé mi tẹ́ni ẹ tó bá lọ ilẹ̀ Haúsá ẹ̀mí ló ti wá lọ tó ti yá ń ka gbélé sí ẹsẹ̀. Ṣe rí àwa Yorùbá ẹ̀rù wọn máa ń bà mí gan, aburú gan. Ẹni tó jẹ́ ètí ìbọdún kan tá ti ń ka ẹ̀sùn sí lẹ́sẹ̀ báyìí tá a bá kúkú fẹ́ bẹ̀rẹ̀ ká sọ pé àfẹ́ bẹ̀. Ọlọ́lẹ̀ Haúsá ó nàró kí wọn wá débẹ̀ kan ó ní òkò kí Olúbàdàn mi tó ń bọ̀rọ̀ lọ́ni ẹ Yorùbá abẹ̀rẹ̀ wẹ́ ìtẹ̀mí kan rí mbẹ̀ ni bá dẹ̀ lọ́lẹ̀ Haúsá kò ní sọ nípa ọ̀rọ̀ security ọ̀rọ̀ ẹni tó jẹ̀jẹ̀ jẹ́ tí ò tó dùn. Wọn sọ ti Ọọ̀ni o tó ń lọ bẹ̀ o tó ti ó mà ṣe o. Ọlọ́run akọ alọ́yẹ Yorùbá mímọ́ tí mo ti ẹ̀fẹ́ sọ wẹ́ ká níbẹ̀ ló bá rí. Ẹ má bínú, ṣé nǹkan bẹ́ẹ̀ sọ ni pé Ọọ̀ni. Ṣé o pé aṣọ̀rọ̀ yìí náà ń jọ kan? Ok, ẹ tẹ̀síwájú náà. Aníṣẹ́ ṣe ńlẹ̀ Yorùbá o, aníṣẹ́ ṣe o, ṣe rí àwọn tó ń fi ń jẹ ọba wọ̀nyí. Ẹ tẹ̀síwájú. Ṣe rí aníṣẹ́ ṣe ńlẹ̀ Yorùbá yìí olótù. Kí ló ṣẹlẹ̀ ni pé ṣe rí àwọn tó ń fi ń jẹ ọba wọ̀nyí. Ṣé o mọ̀ nípa àṣà wa ṣá? Ṣé o mọ̀ nípa ìtàn? Ṣé o dẹ̀ mọ̀ nípa ìṣe? Torí tradition kò ń ṣe pé kéèyàn kọ́kàn pé òun lówó èèyàn kọ́kàn sọ pé ọmọ bá lòun, torí ó ní bọ́n ṣe ń ṣàwọn nǹkan wọ̀nyí. Ṣé ń gbọ́ mi? Kò ṣe pé ẹnìkan kàn tó ṣe pé ilé ọba mo ti wá tó mọ̀ bọ́n ṣe ń ṣe ilẹ̀ wọ́n ṣe ń ṣe ìlú at the end of the day tó máa ń padà dálẹ̀ rí. Wọ́n wo comedian kan jọ kan lẹ̀ Yorùbá. Ṣé ń gbọ́ mi ṣá olótù? Àgbọ́yé, à ń gbọ́ yín dáadáa. Ṣé ń gbọ́ mi? Bẹ́ẹ̀ni, à ń gbọ́ yín. Olótù ṣé ń gbọ́ mi? Bẹ́ẹ̀ni sà. Olótù ṣé ń gbọ́ mi? A sì ń gbọ́ yín o, à ń gbọ́ yín níbí o. À ń gbọ́ yín. Ok, network ti ń break. Ṣé rí owó kọ̀mẹ́tì àkànjọ kan? Ó ní ó ṣe jẹ́ pé Ifá tiwa kì í mú èèyàn tó wà Nàìjíríà tẹ́pá tó wà lóyìnbó ló lọ mú. Ó níjọ́ kan tí ẹ bá mi ṣe interview báyìí náà tá a sọ pé wọ́n fẹ́ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Oòduà òṣèlú Yorùbá o. Ẹ wá wò ó sí o, ẹ wá àwọn ọba tó fún wọn jẹ kínní ìjà wọn ru ipò tí wọ́n fẹ́ fà wọn yẹn jẹ yẹn tó túmọ̀ sí. Oòduà náà ní Yorùbá o,
ṣé ìgbà tó bá ń bára wọn jà láti inú òye wa tó bá jójú ogun tó fẹ́ lọ bọ́ta jà báwọn tí máa gbàbọ̀dẹ̀ fúnra wọn. Torí ẹ̀ tó fẹ́ fàwọn èèyàn joyè wọ́n gbọ́dọ̀ ríran kọjá ìlú òyìnbó ló wà ó yẹ wá ká wá dáṣẹ́ òyìnbó wo lọ́fà dáṣẹ́. Ẹ wo bí mo ṣe máa ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ bí má fẹ́ mú ìwá sí Nàìjíríà mo mọ̀ tí mo lè lọ má tẹ̀lé mi wá sí Nàìjíríà tí má lè kọ̀ǹfíìsì wọn bí o ń ṣe ìlẹ́gà mo mọ̀ tí mo lè lọ. Dandan kọ́ ni kí èèyàn fẹ́ òun fẹ́ jọba. tẹ bá fẹ́ mú So oyè wá sí Nàìjíríà bí. bá fẹ́ mú òyìnbó wá síbẹ̀ kó wá dáṣẹ́ lọ́dọ̀ mi wọ́n á béèrè àwọn kan lọ́wọ́ mi wọ́n á dẹ̀ lọ wọ́n á signal embassy wọn wọ́n á dẹ̀ ṣàwọn oríṣiríṣi wọ́n á ti pè tó máa pay wọn ni why not. Ṣùgbọ́n káwọn sọ pé ìlú òyìnbó lẹ́nu kan wà ọ máa wá àwọn olden days ìrònú ayé àtijọ́ nìyẹn o. Torí àwọn táwọn fi sípò oyè yìí ẹnu ẹ̀wọ̀n kan sọ́sọ́ ẹnìkan lọ ilẹ̀ Haúsá ó lọ ń dìde kí wọ́n ń bẹ̀ ó dé lẹ̀ títí ẹ̀ ẹ̀ tó jù lọ fẹ́ kó tó lè bí lọ́mọ ẹ wo ó wrong. Torí wọ́n ní ẹkún ló máa ń bá ikún wá. So gbogbo nǹkan ìlà gbọ́dọ̀ máa rò mo sọ pé àsìkò tó ń ṣerú àwọn ètò báyìí pẹ́ nìkan ọdún méje ẹnìkan ọdún méjì yẹn kò yẹ kó jẹ́ now. Bóyá ìjásìkò tó yẹ pé ìlú àti máa a gbọ́dọ̀ kó láì papọ̀ ká ní peace together kájọ wà united láti lè bá àwọn ọ̀tá jà. Tó yẹ yín sì bá ṣe gbọ́dọ̀ ṣe nìyẹn kò tí wọ́n ṣe ń ṣe yìí. Èmi suggestion tèmi ní o wọ́n fẹ́ comment títí tiẹ̀ ṣùgbọ́n èmi ò ní ròótọ́ kí n má sọ mi ìjà àwọn fẹ́ míì nìkan kan mi dẹ̀ bẹ́ẹ̀ nìkan lómi Aláàfin ò mọ̀ mí rí mi dẹ̀ rẹ́dí pé wọ́n mọ̀ mí mi dẹ̀ mọ Olúbàdàn mi dẹ̀ rẹ́dí pé kẹ́nìkan mọ̀ mí níjẹ́ tèmi ń ṣe àbókè on my own field. Ṣùgbọ́n peace èmi máa ń láì ká máa wá mi ìfẹ́ ká máa bára wa jà inú peace lè máa ti ń rí ìlọsíwájú lè máa ti ń rí ìfẹ́ lè máa ti ń rí oríire gbà. Nǹkan tẹ́ ra rí kékeré báyìí sì ọmọ Ọ̀yọ́ kan lè jọ́gà kan bí iṣẹ́ ń sàn àwọn Ìbàdàn ni ẹ́ ó lè máa kanra mọ́ mbẹ́ ipò tó tọ́ ó lè máa fún bí Yorùbá ṣe ń ronú nìyẹn o tó mọ̀ sọ fún yín yẹn Yorùbá lẹ̀ wò yẹn bá ṣe rí ni mo ṣe ń sọ fún yín yẹn so àwọn ẹ̀ máa wá peace ẹ go ahead olóòtú. ibi tọ́rọ̀ dé ń sìn gan olè tó ń ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ àwọn kan wá ní n tó yẹ kí Aláàfin ṣe báyìí ni kí wọ́n gba ilé ẹjọ́ lọ àwọn kan ní àwọn ti mọ̀ pé wọ́n máa lọ ilé ẹjọ́ láti lọ fi ààyè ìdùnnú wọn hàn ṣùgbọ́n kí wàá lẹ rò pé ó yẹ kí Aláàfin ṣe báyìí nígbà tí ẹ sọ pé gómìnà ti ṣe nǹkan tí ò yẹ kán ṣe ẹni tí ò yẹ kán ṣe ni. No mi ò sọ pé n tó yẹ gómìnà ṣe o mi ì gbọ́ nǹkan tẹ́ ń wí o mi ì gbọ́ nǹkan tẹ́ ń sọ ẹ lè máa gbọ́ èmi mi ì gbọ́ nǹkan tẹ́ ń sọ ẹ̀yin lè máa gbọ́ èmi. ẹni kò yẹ kán ṣe lásìkò tí wọ́n ń ṣe yìí. Yes àsìkò lèmi ń sọ ń pa ẹ̀ ìgbésẹ̀ tó dáa ni bẹ̀rẹ̀ kò yẹ kó jẹ́ àsìkò tí ó yẹ ká unite together láti bá external enemy ká lé wọn jáde tó yẹ yín sìn ní tèmi ń sọ nìyẹn. Ṣé wàá rí bí gómìnà bá lọ sílé ẹjọ́ ọba bá lọ sílé ẹjọ́ Aláàfin kò make sense lójú ti tèmi. Nígbà tẹ́ ń sọ nípa ti Bọ́lá Ìgè ńgbà yẹn ní 1980 lẹ́pẹ́ àbí 19 lẹ́pẹ́ ńgbà yẹn bẹ́ẹ̀ni èyí tí Aláàfin ṣe ńgbà yẹn make sense permanent náà fi Ọọ̀ni sí ẹbẹ ṣe sọ o ṣùgbọ́n sìn rotation náà fi sí. no lẹ́yìn ìgbà tí wọ́n pín ìpínlẹ̀ Ọ̀yọ́ permanent náà ni wọ́n fi Aláàfin sí o. No mi ò mọ yẹn mo rò nígbà tẹ́ sọ ti Ọ̀ṣun ńgbà yẹn pé pàtó àpapọ̀ yẹn lèmi ń sọ. nígbà yẹn permanent náà kọ́kọ́ fi Ọọ̀ni sí ṣùgbọ́n Aláàfin wá jà fún pé Ọọ̀ni ṣe máa jẹ́ permanent ṣùgbọ́n nígbà tí wọ́n wá pín ìpínlẹ̀ Ọ̀ṣun kúrò nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ automatically Aláàfin wọ́n wá lọ gbé Aláàfin sí permanent tí Ọọ̀ni wà gbà yẹn. ìgbà wọn fi Aláàfin sí permanent àwọn ọba yòókù wá ń bínú wípé ṣe bá jọ ń jà fún mi ní tẹ́lẹ̀ ni ẹjẹ́ àjọ máa pín náà. ó ti yé mi ń sìn ṣe rí ntẹ́mi rí bẹ́ẹ̀ ni pé báláàfin bá lọ sí kóòtù ń sìn ó máa jẹ̀bi. Number one alákọ̀ọ́kọ́ ni pé Aláàfin tó gbéṣẹ̀ èyí tóun náà ò fẹ́ tó ń jà fún gbà ẹ̀nà òun náà fẹ́ máa ṣe. Ẹlẹ́ẹ̀kejì ìgbésẹ̀ tí gómìnà gbé ń sìn rotation ló gbé sí kò ní permanent mọ̀ ń sìn automatically wọ́n á ní sùúrù ọmọ tó kàn wọ́n náà tó ti yẹ yín sìn so èmi ò sọ pé kò dáa o nítorí mi kàn sọ ni pé it's not supposed to be this time tá a wà ní ìpèníjà ààbò tẹ́ ẹ ká unite papọ̀ láti lè bá àwọn ọ̀tá tó ń bọ̀ jà kò ń ṣe sí ni a máa joyè kan náà ní the same state a máa sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó ṣe gbá kan a ò lè win ní ọ̀tá bẹ́ẹ̀ yẹn
tí wọ́n fẹ́ bọ́ta jà èyí máa ń unite ni ní tí tèmi ń lọ nìyẹn kò yẹ kí bóyá mo ní nǹkan tó ń ṣe ò dábẹ̀ àsìkò kò ṣàsìkò yìí tí mo rí nìyẹn olótù. ẹ ṣeun àwọn ọmọ káàárọ̀ òjíire ọmọ Yorùbá nílé lóko wọ́n ń gbọ́ wa ọ̀nà wo wá lẹ rò pé aráàlú náà fi lè kọ́wọ́ ti mẹ́ẹ̀tò ààbò ilẹ̀ Yorùbá yìí náà lẹ́yìn yàtọ̀ sáwọn aṣíwájú ọ̀nà wo gan láràlú náà fẹ́ gbà ṣe. olótù ó ṣòro fáráàlú láti dá sí ètò ààbò nígbà kan wọn ń tàràlú bá rí nǹkan kó bá sọ tó bá sọ ọ́n sì wọ́n á dárúkọ ń tọ̀hún o wọ́n á dárúkọ ń tọ̀hún èyí láti wà very careful ní wọn kàn lè gbà wọn lè gbà wọn lámọ̀ràn ni pé wọ́n ṣọ́ra wọn ṣe kọ́ máa rìn ní alẹ́ tí mo kàn bá dúpọ̀ wá ti dájú padà sẹ́yìn padà sílé ẹ̀ torí ìgbọ́dọ̀ máa ṣọ́ra ṣe ìlú yẹn ń gbóná ẹni tó kàn ló mọ̀ so mo dẹ̀ fẹ́ gbà yẹn lámọ̀ràn ni pé Ọ̀yọ́ ló ti wá ni Ìbàdàn ló ti wá ni Ògbómọ̀ṣọ́ ló ti wá ni Ìkìrun ló ti kájà pé gbogbo ilẹ̀ Yorùbá pátápátá má rí ẹnìkan gẹ́gẹ́ bí ọ̀tá inú àwọn Yorùbá lẹ́jọ́ ń sọ bí mi ṣe wà má rí Yorùbá máa ń ṣẹ́rì sí wọn ní o ọba àní bá ti gbé kó Yorùbá ló ń sọ lẹ́nu báyìí torí màá wò pé bó ti wù wọ́n ní kíní kan kékeré ni mo fi bá lámọ̀ onítàn kò ṣe fọ̀bẹ́ bu o ọmọ gbogbo Yorùbá pátá lọmọ ìyá ni gbogbo Yorùbá pátá ọba máa bọ̀ òrìṣà tí wọ́n mọ̀ ṣe ló ń ṣe lọ́wọ́ yẹn tó bá yà wọ́n ẹ̀ láti ṣe tèmi ní force anybody ọba àjẹ́ mùsùlùmí kò sí tó kàn mí but I used to tell people I was first Yorùbá before I know any religion Yorùbá ni mí first kí n tó mọ tó ń pè lẹ́sìn inú ẹ̀nà bí mi sí inú fámìlì mi abọ̀ṣá wà nú wọn mùsùlùmí wà nú wọn kìrìsìtẹ́nì wà nú wọn tí n bá hate ẹnìkan nú kìrìsìtẹ́nì inú mùsùlùmí inú àwọn ọmọ ìyá tèmi náà mo hate yẹn so mi ò ń báyàn jàjà ẹ̀sìn tèmi ni kí màá sòótọ́ fún ẹ̀ dẹ̀ ní fọ́ọ̀sẹ̀ kó tẹ̀lé mi tó bá dẹ̀ ní ìdìgbàlà bá mi máa gbàdúrà fún mi tó fẹ́ tẹ̀lé mi go ahead tó bá yá wà wá pa mi fúra bí mi ṣe máa ń ṣe tèmi nìyẹn àwa tá a jára àlù gangan ni kẹ́ má tẹ̀lé àwọn kan bá kan lẹ́nìkan ọmọ ìlú kan ní mí ètò ààbò gbogbo ẹ̀ ló kàn o kò dẹ̀ ní ṣe pẹ̀lú ìlú tí Fúlàní báwọn tó fẹ́ ṣe pa àwọn káàkiri sí kòtò kọ́sọ́mọ̀ Ìbàdàn ní ẹ o kòtò kọ́sọ́mọ̀ Ògbómọ̀ṣọ́ ní ẹ o gbogbo ẹ̀ ló máa kọjú ìjà sí ẹ má dẹ̀ ti kú kòtò ìjọmọ̀ ìlú yẹn wọ́n ti lọ́ntì ẹ nìyẹn tẹ̀yà ṣe ra lọ́kàn ẹ má wò pé ọmọ Ìbàdàn ọba kábíyèsí wa kan lẹ́nìkan kábíyèsí òfin ló ń jẹ o kábíyèsí èdè lè gbẹ̀mí ẹnìkan láti tó bá kó bọ́ wá bá yín nínú abúlé yín ẹ̀jẹ̀ ká rò yẹn ẹ̀jẹ̀ àṣírà lọ́kàn àwọn ọmọ Yorùbá ẹ̀jọ̀ torí Ọlọ́run mo lè fẹ́ bẹ irú àwọn bàbá wa irú àwọn bàbá tó wà lókè yẹn bàbá Ọbásanjọ́ irú àwọn Gani Adams ẹ má jẹ́ ká gbọ́ pé ẹnìkan fẹ́ ẹ má tiẹ̀ ẹ má wo pé Yorùbá yẹn ni kẹ́ máa gbé sọ́kàn ìfẹ́ Yorùbá ǹjẹ́ ká máa lọ́kàn ara wa Tinubu ọmọ Yorùbá ni kí ló kàn mí pẹ̀lú Tinubu tèmi nìkan ni pé ó máa tìjọba tí ó máa padà lọ ni ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ṣe máa jẹ́ ilẹ̀ Yorùbá lọ so tí mo kàn rí nìyẹn nọ́mbà mi ò yí padà +34698256 +34698256 WhatsApp number and direct number lè fi pè another thing ni pé a fẹ́ wà lórí YouTube ẹ lọ sí Believer Citadel TV ẹ máa rí program tá a ti ṣe lóríṣiríṣi nínú ìjọ wa bọ́dẹ̀ fẹ́ wo program tá a ti pẹ̀lú Bẹ́mbẹ́yẹ́kẹ́ náà lóríṣiríṣi ẹ lọ sí Google kẹ́kọ̀ọ́ Prophet Fẹ́mi Wahab ẹ máa rí oríṣiríṣi tẹ máa kẹ́kọ̀ọ́ níbẹ̀ kò sẹ́ni tó gbọ́n tán Ọlọ́run ní fi wá sílẹ̀ ní orúkọ Jésù àmín. tọ́ ẹ ṣeun wòlíì Fẹ́mi Wahab láti Madrid ní Spain ẹ ṣeun fún àlàyé yín ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ rèé o èrò tí yín náà já mọ́ ní comment section yẹn kámẹ́rò yín ẹ má búyàn kankan àfi ọ̀rọ̀ àlùfànṣá ọ̀rọ̀ kò bá kùn gbé kóníkálukú sọ èrò ẹ̀ síbẹ̀ oníkálukú sì ló ní ẹ̀tọ́ sí èrò tara ẹ̀ níwọ̀n ìgbà téèyàn ò bá ti bẹnu àtẹ́lu ẹnìkan ẹ ṣeun Tóbi Fásùgbà ló kọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí ẹ ti wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ máa pín fáwọn ẹlòmíín lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. àwọn tá à ń gbọ́ àwọn tí èèyàn ń rí ó máa ń ní í ṣe ó dẹ̀ máa ń nípa nínú ìgbésí ayé àwọ̀ ẹ̀dẹ́ èèyàn ó máa ń bọ́ sínú ọpọlọ Ọlọ́run láti ṣiṣẹ́ tó túmọ̀ sí pé ohun tá a bá rí ohun tá a bá gbọ́ ohun tá a ń wò ó ní iṣẹ́ tó ń ṣe nínú ayé ẹ̀dá béèyàn bá gbọ́ orin míì á jẹ́ orin àdúrà kódà ẹlòmíì ò lè gbàdúrà ṣùgbọ́n tó bá ń kọ àwọn orin àdúrà tàbí tó ń gbọ́ àwọn orin àdúrà ó lè ti bẹ̀rí ìdáhùn tó ń béèrè fún òun ló mú Kálà ní Nightingale ṣe kinní kan orin wọn tí wọ́n pè ní agbára kọ́ ó ní àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ kan nínú eléyìí tó jẹ́ pé bó ṣe jẹ́ pé ó ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ láti gbàdúrà ó ṣòro fẹ́lòmíì láti sọ ohun tó dáa sínú ayé ara ẹ̀ orin yẹn gan bẹ́ẹ̀ bá ń kọ
máńgẹ́lì tó ń kọjá ó lè tibẹ̀ wá ṣẹ sínú ayé yìí. Mi máa ń gbọ́ nínú mọ́tò lórí ìrìn, ibikíbi tí n bá wà ni mo ti ń gbọ́ orin náà. Ẹ gbìyànjú láti lọ gbọ́ orin Alani Nightingale, gbogbo social media handle wọn Alani Nightingale lẹ́ẹ̀tẹ̀. Ẹ subscribe, ẹ like ẹ, kẹ comment, kẹ dẹ̀ share ẹ. Ẹ ṣeun. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dẹ̀ jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o, nípa Bembeyeke TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ máa bá mi wò ó. Ẹ wo, ó ní lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò ó, mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí bóyá mo sùn tàbí bóyá mo dúró. Tí ẹ̀yin náà bá ti ń wò ó, ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kí ni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀, kí ẹ dẹ̀ máa wò ó. God bless you. Bembeyeke TV. Ẹ ṣé gan.